Eso. Àwọn gbàdélé tí yóò odò. Ẹsẹ̀ agẹ́lì ti jẹ́ o. Eso. Ó dọ̀gára fi kírísítálì lẹ́bàá yìí tẹ́ Ọlọ́run. Àwọn gbàdélé. Àwọn gbàdélé tí yóò odò dídán. Ẹlẹ́mọ̀lẹ́bà odò tó ń ṣàn lẹ́bà ìtẹ̀nà. Igbó apẹni à ń pè igbó apẹni tó ń pè ní. Ẹ̀sọ̀. Ẹ̀sọ̀. Ẹ̀sọ̀ padà o. Ikú bàbá Jákọ́bù Adébísí Àjàlá. Òun náà ló pa mi sí Victoria Àjàlá. Ikú apẹni à ń pè, ikú apẹni tó ń pè ní. Ó mà ṣe òun. Ẹ̀sọ̀. Igbó apẹni à ń pè, igbó apẹni tó ń pè ní. Igbó jẹ́ agbádùn omi tó gbó gágá. Ikú fo ní gásílẹ̀. Ó mẹ́rin. Ó mú pa Jacob Adébísí Àjàlá. Ó mú Mrs. Victoria Àjàlá. Ọmọ àgbéyàwó tó bá dọ́rùn máma jòkó máma ètò lé ohun tó bá jẹ lọ́rùn ní kó máa bá wọn jẹ. Àwọn ìjà ìṣẹ̀lẹ̀ mi tí pa kókó Adébísí Àjàlá àti náà Adébísí nítorí Àjàlá. Ìjọ pẹ̀lú tó ń tẹ̀lé. Ó máa ṣe ikú òògùn dára. Olórí lọ,
Jerusalem tọ̀run. Orí mi ìlú mi, ilé mi rí bá kú. Ẹkùn ìbùkún rẹ̀. Níbi ayọ̀, nígbà wọlé mi ò rò. Ọlọ́run mi. Ikú òṣèdá, ikú òjá àgbàdo bí tó gbó káká o. Ó máa jẹ fún omi ká sílẹ̀ o. Ó mẹ́rin lọ. Ibi ayọ̀, nígbà wọlé. Ó máa ṣe ikú òṣèdá. Ó mú bàbá Jacob Adébísí Àjàlá. Ó mú mi sí kí n torí Àjàlá. Ikú ò ṣe dáadáa. Ibi ayọ̀ nígbà wọlé ìròjú rẹ̀. Ikú foníkàsílẹ̀ ó mẹ́rin re lọ. Ikú foníkàsílẹ̀ ó mẹ́rin re lọ. Ńlá bọ̀bọ̀ ọ̀bá forí kàsílẹ̀ wẹ́wẹ́. Ibi ayọ̀. Ikú àgbẹ̀ni à ń pè, ikú àgbẹ̀ni tó ń pè ní o. Ikú foníkàsílẹ̀ ó mẹ́rin lọ. Ikú náà ló pa. Àdùkẹ́ gold, ikú náà ló pa Délé Gòdò. Ó mà ṣe o. Ó pa pa Jacob Ọlábísí Àjàlá. Ó pa máa mi Victoria Àjàlá. Ó ní wípé ènìyàn táyé bẹ́ẹ̀ aṣọ òkè. Ènìyàn lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ aṣọ òkè. Ènìyàn táyé bẹ́ẹ̀ aṣọ òkè. Wọ́n ṣe mí lọ, ó má bẹ̀ ń ká wa lára. Ènìyàn fi mọ́ ọjà sókè o. Wọ́n ṣe mí lọ, ó má bẹ̀ ń dá wa lára. Ìmọ̀ ọjà sókè odò. Ènìyàn táyé fẹ́ ọjà sókè odò. Ikú àgbẹ̀ni à ń pè, ikú àgbẹ̀ni tó ń pè nìyẹn. Màmá àti bàbá aláfẹ́. Màmá àti bàbá Rachel, aya òkú tí a ṣe. Màmá àti bàbá Gébú ẹ̀rọ bí oyè. Gébú ẹ̀rọ bí oyè.
mo rí ṣan omi orí sókè gbòòrò rí sókè lókè yìí o. Àgbé yìí o, àgbé yìí sókè, ọba ògo wọlé wá. Níwájú Olúwa wá. Olùkọ́ rẹ̀. Ìwọ la gbẹ́kẹ̀lé. Ìwọ la gbẹ́kẹ̀lé. Láì má jẹ́ kókó tí wà. Láì má jẹ́ lójú tiwa. Ìbò ṣe pé ọkọ lè tán. Ó ṣì ṣe lọ́sàn-án. Last verse. Ẹ̀kọ́ kíkà kan ṣoṣo fún ìsìn ìkẹyìn màmá wa
òun la ó rí nínú ìwé ìfihàn orí ìkẹrin bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlá tí mo kà báyìí. Lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò ó sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run. Ohùn kìíní tí mo gbọ́ bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé gòkè wá yìí, èmi ò fi ohun tí yóò wù lẹ́yìn ọ̀la hàn ọ́. Lójú kan náà mo sì wà nínú ẹ̀mí, sì kíyèsí atẹ́ ìtẹ́ kan ní ọ̀run. Ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Ẹni tí ó jókòó náà dàbí òkúta jaspi àti sardi ní wíwò. Òṣùmàrè sì yí ìtẹ́ náà ká. Ó dàbí òkúta samagaru ní wíwò. Yí ìtẹ́ náà ká sì ní ìtẹ́ mẹ́rìnlélógún, àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbààgbà mẹ́rìnlélógún jókòó tí a wọ̀ ní aṣọ àlà. Adé wúrà wà ní orí wọn. Ẹsẹ̀ ìkarùn-ún. Àti láti ibi ìtẹ́ náà ni mọ̀nàmọ́ná àti àrá àti ohùn jáde wá. Fìtílà iná méje sì tàn níbẹ̀ níwájú ìtẹ́ náà, tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run. Ayọ̀ ibẹ̀ kò sí lópin, lọ́sàn tàbí ní òru. Àwọn áńgẹ́lì kórè ìtẹ́ mímọ́ lọ́kàn. Ìgbà wo la ó rí ọ, ilé tó dára jùlọ? Mama wa Victoria. Brother. Aya Ajala o. Yes. Kúrò wájú kámẹ́rà Dákun jàre. máa jókòó. A máa jẹ kòló. Ohun ìjẹ́ ọ̀run ni kò jẹ́. Ó di gbòṣe. Ó di gbòṣe. Ó di gbòṣe. Ó di gbòṣe. Mama wa Victoria. Aya Ajala o. Dákun máa jókòó. A máa jẹ kòló. Ohun ìjẹ́ ọ̀run ni kò jẹ́.
ẹ ṣe o. Ilé ayọ̀kọ̀ wa lókè tí ó sílẹ̀. Ayọ̀ ibẹ̀ kò sí lórí lọ́tún tàbí ní òru. Àwọn akẹ́rì kọ́ rí ìtẹ́ mímọ́ lọ́kàn. Ìgbà ayọ̀. Ẹbí ọwọ́ ẹnìkan mú tẹ̀lé ràn lọ́wọ́ nínú àdúrà. Má jẹ́ káyé bá mi wí. Má jẹ́ káyé bá mi wí. ẹ bá mi gbàdúrà fún wọn. Kì í ṣe gbogbo alẹ́ ní apátáìsì àti sọ̀rọ̀. Ìyẹn ní
gbogbo akọ́ ọlọ́run fún lẹ́bùn ọ̀rọ̀ ẹgbà bẹ́ẹ̀ ohun tí bàbá sọ ni wípé màmá tí wọ́n jẹ́ tá à ń ṣe lédè lẹ́yìn wọn yìí jẹ́ ẹ̀gbọ́n sí àwọn wọ́n kó gbogbo ẹbí mọ́ra pàápàá nípasẹ̀ wọn ní gbogbo àwọn àbúrò wọn ṣe di èrò èkó wọ́n dẹ̀ tọ́jú wọn dáradára mọ́mì tẹ́kì ṣe pé wọ́n náà rántí máa wà àbúrò ẹ̀ máa rò lọ́kàn rẹ bẹ́ẹ̀ ni ẹnì kejì látọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ kan sọ ní ṣókí ẹni tí ìyá wọn jẹ́ bí wọ́n máa ń kara mọ́ wọn ni bí wọ́n máa ń lé wọn dànù ni bóyá kì í rí ẹ pàtẹ́wọ́ bí wọ́n ti ń bọ̀. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ tèmi ni J.O. Àjàlá. Màmá wa wọ́n jẹ́ abiyamọ tòótọ́. Gẹ́gẹ́ bí dájú àyẹn ṣe sọ lẹ́ẹ̀kan, wọ́n ní màmá máa ń kóyàn mọ́ra. Mo ní àwọn ọ̀rẹ́ tájọ di lábẹ́bẹ́ àjọ dàgbà láti kékeré tó wà bí wọ́n lè testify sí nǹkan tí mò ń sọ. Ọ̀rẹ́ mi ń gbénu ilé wa, ọ̀rẹ́ àbúrò mi ń gbénu ilé wa, ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ń gbénu ilé wa, gbogbo àjọ ń gbé, màmá dẹ̀ ń bọ́ everybody. Nígbà míì gan oúnjẹ tó ẹgbẹ́ mi jẹ, màmá prefer láti pè fún ọ̀rẹ́ mi láti jẹ, ó dùn ún pé fẹ́ mi ò sí bí. Bọ̀mọ̀ sí láwọn èèyàn tó wà níbí tó jẹ́ pé àjọ gbé láti kékeré tájọ dàgbà. So màmá mi jẹ́ abiyamọ tó jẹ́ pé tó bá rí ẹ ohun tí mo dì lẹ́yìn mo sì máa ń sọ pé àwọn èèyàn sọ pé kí ló dé tí tèmi gan ṣe tó ṣe lé koko ohun tí mo dì lẹ́yìn tí ò bá sí ìyá yìí mi ò ní dì because mo rántí nígbà yẹn nígbà tí mo wà ní GS1 mo wá faith mo repeat mo wá lọ bá dájú wa èmi ò lọ school mọ́ o dájú wa rìn yẹn òdùkò rẹ̀ kò lágbájá ó ti pe mẹkáníìkì tó wà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ máa dín máa bọ̀ o ti lóyún ọmọọṣẹ́ kan o ti di lọ́mọọṣẹ́ sí tiẹ̀ but ìyá yẹn ló yọ ẹgbà ìyá yìí ó ní kò ń ṣe ojú tòun níbi ò ṣe nígbàwé fẹ́ máa di mẹkáníìkì tó ẹgbà tó yọ sí nígbà yẹn ni mo ti lọ sí school ọgbà tí mo fẹ́ ṣe wáyé ní àgbàlọ́dá good point mo fẹ́ fàyọ kò sówó lọ́wọ́ bàbá àwọn tó jókòó ilé máa ń lọ sí àwọn lè má mọ̀ bọ̀ èmi tó ṣe nǹkan fún àgbàdo tí màmá ń tà ló lọ ka 1,600 nígbà yẹn ni mo lọ fi ra fọ́ọ̀mù wà ẹ̀ tíìsì tí mo ṣe tí mo ń lò níbi iṣẹ́ dèmi ọwọ́ ẹ̀ mo ti gbowó. That is number one. Ìyá ẹ̀ mi mọ̀ ọ̀kọ́jẹ́ fi ṣe orí o láàárín àwọn ọmọ o torí mo jẹ́ ìjà tó máa ń ṣe ẹ̀yẹ tí n bá ti ṣe ẹ̀yẹ tán á ní kọ́ fi mí lẹ̀ because orúkọ ló ń rò mí. And which is true orúkọ yẹn ti sìn ó ṣe kí ni òun lò mí. So ìyá jẹ́ ẹni tó jẹ́ pé tó o bá níṣòro tó o bá súnmọ́ tó o bá sọ fún ìgbà kan ó jẹ́ gbogbo ẹni lèyẹn máa fi ń sọ̀rọ̀ ni àti ìwọ̀dà tó tó kórè ìgbà kan ṣe mí gbà kan ó jẹ́ gbogbo ẹni lè máa fi sọ ọpẹ́lọpẹ́ ìyá ẹ̀ kò bá ti dòkú tipẹ́tipẹ́ ṣùgbọ́n ìyá yẹn jẹ́ abiyamọ pàápàá gbogbo àtàwá yìí ìgbà tó ń gbèyà lọ sí mọ́ṣúárì ẹ̀gbọ́n mi kan sunkún àwọn ẹni kí ló mú ẹ tó ń sunkún òun ló mọ ọkọ tó fi sunkún tí ìyá yóò bá jẹ́ abiyamọ anybody ò ní sunkún so ọ̀pọ̀ ọ̀rọ̀ pàápàá àbá ni máa ń sọ àdúgbò lọ́wọ́ Ọlọ́run pé àwa ẹlẹ́yẹ àṣáájú màmá wa lọ àsìkò tí màmá yẹn tó tún wá kú the second week lọ́dọ̀ tún gbé mi ga ló tún sọ mí the second in command lẹ́nu iṣẹ́ ẹ bá mi ṣe hallelujah gan o ẹ̀yin màmá dà àbí kò dáa Jésù Olúwa wa. Dájú ẹ wá ń bí ẹ̀yin nìkan ni màmá yìí bí ni. Àpò ayapa. Ṣé ẹ tó dábàá yìí nìkan ni ní good testimony? Ẹ̀yin lẹ sọ wípé ẹnìkan lára ọmọ ẹ̀gbọ́n àwọn dà yín la fọ́lò. Ògo ni wọ́n lọ lókè ọ̀run. Ẹ wá ń bí. Mo gbọ́ ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ ní ìsìn wípé lẹ́yìn ìgbà tí màmá kú, Ọlọ́run wá tún padà gbé yíká níbi iṣẹ́. Ẹ fún mi lówó testimony. Mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe gba sálárì tó ní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ìgbésí ayé mi torí pé wọn àjà ọmọ sọ́kọ̀
wọn ìyá àwa ìyàwó sọ́tọ̀ bẹ́ẹ̀ bá délé wọn tẹ̀ bá balẹ̀ ìdè. Nígbà tẹ́mi dé Èkó ọ̀dọ̀ wa ni mo dé sí mo bẹ̀rẹ̀ títí kí tó lọ sọ́dọ̀ dádì wa. Wọ́n ṣe mí ní ṣe ìyàwó rárá. Mo tí ọba ṣe náà lájọ yẹn. So ọmọ wa ó lo ìgbésí ayé wọn dáadáa kọ́lọ́run bá wà lọ́rùn kọ́lọ́run dẹ̀ síjú àánú rẹ̀ kó fi wo àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀. Ọlọ́lẹ̀ mi o, màmá ṣe mí ṣe pé Ẹ̀gbá ni mí. Màmá mú mi mọ́ra bí ọmọ ni o. Nígbà táwọn ló ní pẹ̀lú ẹ̀sì, tí màmá bá ti ọbẹ̀ báyìí, ó máa bu gbọ̀dọ̀ mi kọ́tọ̀ mo máa lọ gbé ni o. Ìyá dáadáa ìyá yìí o. Lọ́dọ̀ tó bá ti dáhùn lọ́lọ́fẹ́ rere o. Gbogbo ọmọ tó lè bílẹ̀ náà kọ́ ní kọ́ ní gbà o. Ayé tá ìṣe ò jẹ́ kírù kí ẹ̀ jẹ́ ni o. Jésù Olúwa wa. Yéèmí lẹ́gbàá. Orúkọ tèmi ni Evangelist Adémọ́lá Ìjàlá láti ìdílé ọkọ màmá láti Ìrẹsì. Màmá jẹ́ aya ọba, orúkọ ìdílé ọba ni ọkọ wọn. Wọ́n sọ̀rọ̀ lẹ́bi ìdílé ọkọ màmá. Kò dẹ̀ tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ màmá. Nígbà tí màmá wà láyé, mo wá sí Èkó ní 1985. Màmá dà mí pọ̀ mọ́ àwọn ọmọ wọn ọmọ ìyàtọ̀ nínú èmi àti àwọn ọmọ wọn. Bá ti ń pìtà àwọn ọmọ wọn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ti pìt mi. Tò yẹn ló jẹ́ kí n láyọ̀ kíkún nínú màmá. Olúwa gbogbo ọ̀nà wípé mo gbọ́dọ̀ wà ní ibi ẹ̀yẹ ìkẹyìn fún màmá. Màmá jẹ́ ẹni tó kó yẹn mọ́ra tí òun yẹ nìkan sọ́tọ̀ tàbí yẹ̀yẹ̀ ní pọ̀sì. Mi ò tiẹ̀ rí nígbà kan rí nígbà tí mo wà lọ́dọ̀ màmá. Mi ò rí nígbà kan rí tí màmá bínú ò ń bínú rárá. Wọ́n sì kó ẹbí mọ́ra, wọ́n kó gbogbo ènìyàn mọ́ra. Nítorí náà tí mo gbàdúrà wípé kí Ọlọ́run tẹ́ màmá sí abẹ́ rere. Gbogbo àwọn tí màmá fi sílẹ̀ pátápátá lórúkọ Jésù wà ní pẹ̀lú. A bí màmá yìí ní ìlú Ọ̀yàn ní Ọ̀ṣun State. Màmá yìí nígbà tí wọ́n lọ sí African primary school, nígbà tí wọ́n jáde primary school yìí, ìrìn àjò gbé wọn lọ sí ìlú Ghana. Nígbà tí wọ́n dé láti ìlú Ghana, wọ́n jẹ́ oníṣòwò gbajúgbajà tí gbogbo ènìyàn mọ̀. Wọ́n máa ta èrè oko, wọ́n máa ta oúnjẹ. Ọlọ́run dẹ̀ fún wọn ṣe. Ọlọ́run fi ayé kẹ́ wọn. A ò gbọ́ wípé ọ̀kan nínú àwọn ọmọ wọn sọnù nínú ayé. Wọ́n bí ọmọ mẹ́fà. Ọmọ òlóòkà. Ọmọ náà tún ṣe kí ni ojú tẹ̀lé. Màmá yìí, àwọn ènìyàn wọ́n ti ń sọ nípa wọn látàárọ̀. Wọ́n dàgbà, wọ́n darúgbó, wọ́n lo 74. That is 76 years. Ẹjọ́ orí pé àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ ní ìdòkó yìí 76 years. Ẹjọ́ sà, how many months ló wà nú ẹ̀? Kí lẹ pé? Ọgọ́rin ó dín mẹ́rin. Ọgọ́rin ó ṣe kí ni? Ọgọ́rin ó dín mẹ́rin. Ọgọ́rin irọ́ ni. How many months ni màmá lò láyé? Ẹ pàtẹ́wọ́ fún màmá yìí. How many weeks? Ẹ get the weeks náà. 4 weeks make 1 month multiply by 76. Okay, tell me, I get here. How many days? Mo ní hà. Ọjọ́ kan níwájú Ọlọ́run ó ṣe iyebíye sà. Gbogbo ọjọ́ tó ń lò nínú ayé làwọn áńgẹ́lì rí ìkọlù ẹ̀. How many days? Weeks. How many days? How many minutes? How many seconds? Ẹ mọ̀ wípé màmá gbìyànjú nínú ayé. Ẹ pàtẹ́wọ́ fún màmá lẹ́ẹ̀kan sí. Ọkọ tí Ọlọ́run yọ̀ǹda fún màmá yìí
wọ́n ti jẹ́ Ọlọ́run nípè láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Orúkọ kan wọn ni Mọ́sínú Àpọ́sítù Pa Adébísí Àjàdá. A gbọ́ wípé màmá yìí bímọ síbi mẹ́ta mẹ́rin. A gbọ́ wípé bàbá yìí níyàwó méjì àbí mẹ́ta. Àti bàbá àti màmá wọ́n Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ láti wà nínú Kristi títí dọjọ́ tí wọ́n fi kúrò láyé. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ lè sàmì. Gbogbo tí ó bá yà yín kúrò nínú Kristi, bóyá ìpọ́njú ni, bóyá ìríjẹ ni, bóyá àìrímu ni, bóyá àìbalẹ̀ ọkàn ni, bóyá ìdánwò ayé ni, lórúkọ Jésù ẹ̀mí mọ́ parẹ́ níwájú yín. Bàbá yìí ó fẹ́ màmá yìí ní àárọ̀ ọjọ́, wọ́n sì ṣe abiyamọ, Ọlọ́run sì gbà fún wọn. Lórúkọ Olúwa àtèmi àti yín bẹ́ẹ̀ bá sàmì ní ìgbẹ̀yìn ayé wa, a ò ní kúlẹ̀ sí omi tí ó fo ògo ní fọlọ́run lókè ọ̀run. Ẹ tẹríba fún àdúrà. Ti pilẹ̀sẹ̀ wá Ọlọ́run àwọn bàbá wa, Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob. Lónìí áńgẹ́lì ìpè tá a fi rán màmá yìí wá sáyé, àwa pè é ní wákàtí ó yẹ sọ̀kalẹ̀ wá. Ẹ jẹ́wọ́ agbára yìí, a rí yìí lógo, a gbé yìí ga, ògo ní fọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Ẹ lọ ayérayé rẹ. Mọ́mì ní mo lè fi náà ti fẹ́ lóde. Ohun gbogbo tí a ní láyé, òfo ni o. Ẹ kíyèsí mọ́mì. A bí wa nínú òfo. A dá ènìyàn nínú òfo. Ó ń kó nǹkan jọ nínú òfo. Ó ń jẹun nínú òfo. Ó dẹ̀ máa padà di òfo. Nítorí wípé lẹ́tà ó la fi bí wa láyé. Gbogbo nǹkan dáadáa láyé ó ní o. Ó kí ló ṣe? Ó ti bímọ. Ó jẹ́ kí ni? Ó ti wọlé ìwé gíga. Ó jẹ́ kí ni? Ó ti lọ́kọ. Ó fẹ́ ṣègbéyàwó. Ó ti bímọ. Bẹ́ẹ̀ ti gbọ́, ó ti kọ́lé. Nígbà tó bá dẹ̀gbà tó bá sọ pé wọ́n ní ó ṣe kí ni o? Ó ti kú. Ṣé ẹ rí pé òfo ní gbogbo àwọn tá a dúró sí? Ohun gbogbo tá a ní láyé zero náà ni. Eléyìí tó ń kójọ. Torí kó o lè ní ilé, o ti fọmọ lọ́mọ lẹ́nu. Torí kó o lè gé èèyàn, o ti bá tọmọ làkejì jẹ. Ó ti fi ọ̀rọ̀ kẹ́lẹ́, ó ti fi bá tọmọ làkejì jẹ. Ó máa padà dòfo náà ni. Torí pé inú òfin láti kí ni o? Láti mú ọ wá. Ìwé Jẹ́nẹ́sì sọ wípé èrùpẹ̀ sáà ní ẹ̀yìn. A máa padà dí èrùpẹ̀ tó ti dòfo. Agbára tó o ní, tó o lè fi túbọ̀ ọmọ làkejì jẹ, ó máa dòfo. Ipò tó o wà níbi iṣẹ́, tó o fi ń jáwọn kan bọ́ kọ́ mọ́ máa tú ọ, ó máa dòfo. Ohun gbogbo tí èmi àti yín ní láyé, ó máa ṣe kí ni o? Ó máa dòfo. Màmá wa kò sí bí ọmọ ṣe nífẹ̀ẹ́ wọn tó bá di àárọ̀ la tí wọ́n lọ sí ilé ayérayé tiwọn, kò sọ́mọ tó máa sunkún tó máa kó sínú. Kò sọ́mọ bí rẹ̀, kò sí bàbá bí rẹ̀, kò mọ̀ sọ lọ́rùn bí rẹ̀. Ẹyin méjì lẹ lọ, ẹnì kejì dà. Kò sọ́mọ bí rẹ̀, Kẹ́kọ̀ọ́ ń bọ̀ dà. kò mọ̀ sọ lọ́rùn bí rẹ̀. Ẹ̀gbọ́n mi kò lọ́rùn tó 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 bí Mọ́mì, mi ò ní gbàdúrà fún yàtọ̀ second born yín bá dé. Second born wá, tí n bá ti ka 5, kátó débi 5,000 lówó wọn. Second born wá, second born 2, second born 3, second born 4, second born
ẹni sùúrù dádì ẹni ẹ̀gbọ́n mi ẹni mo mọ̀ bẹ́yìn lẹ gbé ẹni tó bá bá yín wá tí ò bá jókòó tì yín níbí ẹ má wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wá yín wá ẹ kíyèsí ní ṣọ́ọ̀ṣì ibi táwa ti wá tá a bá ṣàjọ̀dún ẹni bá wà ń ta ó wá ṣe gómìnà kò wá ṣe kórè ẹni bá wà ní ṣọ́ọ̀ṣì dámọ̀ kó ṣe kí ni ó bá wà ṣe kórè ó bá wà dúpẹ́ àwọn tó yẹ bá wà yín wá ẹ jẹ́ kí wọ́n bá yín dúpẹ́ ẹ má lọ sọ́dọ̀ wọn ẹ gẹ́ tì wọn bóyá bẹ́ẹ̀ lẹ́yìn dẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà máa ṣe lọ́dọ̀ wọn lọ ó bá ti pé èèyàn pàtàkì ní ọjọ́ òní lẹ máa mọ̀ wípé àṣemọ pàtàkì lọ́wọ́ lágbájá lórúkọ olúwa ìdààmú òní wọnú ayé yìí ẹ wá wò ó bẹ́ẹ̀ ti lọ tó dátẹ̀ gan àwọn olórin wọn kọrin bí orin 3000 àwọn nínú dúdú 15 ẹ̀yin náà jójó bíi jójó 800 ẹ kíyèsí gbogbo owó yìí òwò 2000 kí ló kọ lọ́hùn dájì ẹ wo èyí méjèèjì ẹ parapọ̀ ẹ jẹ́ kó wọ́n yẹn pé 7000 ìgbà méje 7 ọlọ́run tó dá sọ́mọ̀ méje àti ilẹ̀ méje ṣe dáhùn pé tẹ́ẹ̀ ni mo pè tẹ́lẹ̀ mo ti gé 3 orí ẹ̀kú rẹ̀ ẹ jẹ́ pé 7 tó o bá ti pé 7 àmọ́ ẹ máa tún tún òkú ìyá yín sí ẹ jẹ́ kó yẹ pé 7000 ẹni pé kò pọ̀ ẹ̀ṣẹ̀gá kí àwọn apọ́sítù kẹ́lẹ́ ṣe kí ni o kẹ́lẹ́ tẹ́wọ́ gbà kí n tó yà sínú mọ́ ẹ jẹ́ kó yẹ kó pè dáàdi wa ẹ ṣe jàre mọ́ mi dáàdi ó dáwọn kẹtẹ yìí lọ bá tẹ́lẹ̀ ṣàánú mi ní sòkú yá mi lẹ́ẹ̀mejì ẹ̀kẹ́ yìí náà ni ọmọ rẹ tó lè ṣe kí ni o pẹ́pọ̀ bọ̀ wọ́n ròyìn yín pé ẹ ní fowó sí ẹ ní fowó sí wọ́n sọ lẹ́yìn mo jẹ́ ń gbọ́ bí pé bàbá yẹn bí ó ti ta dídí yẹn kò ní fi kọ́bọ̀ lẹ̀ ọ̀nà ẹ máa wò wọ́n ẹni pé mo sọ wọ́n lẹ́nu gàgà ó ti tún wọn lẹ́nu ayérayé lẹ̀ ẹ̀yin nu ọlọ́run wọ́n ní kẹ́ wá gbà wọ́n tẹ̀ fojú dayọ̀ fún yín lẹ́ẹ̀kan àgbàdo ẹ̀yọ 1000 bẹ̀ ẹ̀yin nu ọlọ́run mọ́mì ẹgbẹ́ owó yẹn lẹ̀ ẹ tẹ́wọ́ máa jẹ́ kó yà nílé mi máa jẹ́ kó yà nílé mi àdánwò ló so olùsàn máa jẹ́ kó yà nílé mi. èmi wí gẹ́gẹ́ bí ikú àtìríjì Olódùmarè àti àkọ́bí àti kejì mo wí pẹ̀lú lẹ́yìn ikú màmá yìí kọ́ńtàtì ayọ̀ ńlá ìṣeré ayọ̀ ńlá ògo tuntun tẹ́ ò tí ì rí lò láyé lórúkọ Jésù ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn gbogbo àwọn tó bá yín sàmì yìí lórúkọ Jésù ọ̀run kó yọ̀ǹda rẹ̀ fún wọn ògo ní fọlọ́run lókè ọ̀run Jésù Olúwa wa àti ẹsẹ̀ o ọmọ rẹ̀ lókè yẹn náà wá torí mi ò ní tún wọn pè mọ́. Gbogbo àwọn tó nífẹ̀ẹ́ màmá yìí ẹ jẹ́ ká máa bá wọn jí. Àwọn tó nífẹ̀ẹ́ nìyẹn ọmọ bá ti sọ pé o. Bàbá Májẹ̀mú ló sọ pé yẹn o. Bàbá ìjọba ìkóbíà. Ẹnjìníà. Ó ga o. Ẹ bá wọn sọ bẹ́ẹ̀. Ojú ọpẹ́ yẹn tó ló gbẹ̀yìn màmá mi ọba tó ti ti jáde ayé fún nípa ìyá mi yẹn fún.
má bọ̀ jíjù ẹ bọ̀ ẹ má jíjù pẹ́. Ẹ ṣe sùn Jésù ojú màmá ẹ̀rù yín bà mí torí pé owó tó kọ́ fi síbẹ̀ ẹ pààrọ̀ rẹ̀ nígbà tí mo wá rí ijó yín mo rí pé ẹ̀yin gangan lẹ́jọ́ màmá yẹn jù mo rí bẹ́ẹ̀ bàbá májẹ̀mú dà bàbá májẹ̀mú. Bàbá májẹ̀mú ọpọlọ ti lọ bàbá àbèjì ó di ní bàbá májẹ̀mú ó di méjì bàbá àbèjì ó dẹ̀ta bàbá májẹ̀mú ó dẹ̀rin bàbá májẹ̀mú ó dàrú ó ga o mo pè yín lẹ́ẹ̀mẹ́fà ẹ̀ẹ́dẹ̀ gbọ́ dáàdì ẹ̀kú ọba kò ẹ fún ọlọ́run màmá yín ní 3,000 olúwa ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àti ìgbà ajẹ́ mi má jẹ́ padà má jẹ́ kébí náà mọ bójú ọmọ yẹ gbàgà màmá yẹn fún mẹ́ta sí kan tọ́ọ̀bù yín dání ẹ fún mẹ́ta sí kan ẹgbowó ẹgbẹ́lẹ̀ yìí lẹ̀ ẹ fún mẹ́ta sí kan ìbẹ́ta àbáwọn kan ní mẹ́ta ẹ kó lẹ̀. Mami, ẹ wá tẹ́wọ́ báyìí. Bàbá Madam ẹni ẹ tẹ́wọ́, bàbá àjọ. Èmi wí gbẹ̀gbẹ̀. Mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìjọ Olódùmarè. Bẹ́ẹ̀ bá sàmí lẹ́yìn ikú màmá yìí. Ìgbéga tí ẹnìkan ò lè jáde bọ́mọ́. Ní ìkórìtà ògo tuntun lórúkọ Jésù ọ̀run kò pèlè èyí lọ́wọ́. Gbogbo ọkàn tó ní ẹ lówó lẹ fi sòkú ìyá yìí. Ó máa fayé hàn yìí. Bó ti wù kí wọ́n pọ̀ tó lórúkọ Jésù bóyá ọlọ́run kó bọ̀nà ọ̀run àwọn ẹ ò ní ṣàṣetì ẹ ò ní má mú bọ́ bẹ́ẹ̀ ló máa rí o Jésù Olúwa wa. Ó kú ọpẹ́ ẹyọ kan ṣoṣo ẹ ṣeun. Onídúró mi ẹ ṣeun o, onídúró mi ẹ ṣeun o, agbẹjọ́rò mi ẹ ṣeun púpọ̀, ọlọ́run tó bá fi ẹ ṣeun o. Láìsọ̀ lójó yìí o. Láìsọ̀ bàbá lójó yìí o. Títí ọpẹ́ o. Ìgbà tó bá bọ̀ ọ̀rọ̀ rù ú. Bí o sì bọ̀ ọ̀rọ̀ rù lọ. Ìgbà tó bá bọ̀ ọ̀rọ̀ rù ú. Bí o sì bọ̀ ọ̀rọ̀ rù lọ. Gbàdúrà fún gbogbo wa lórúkọ tí bàbá tó mọ̀ tẹ̀ ọmọ rẹ tó gbẹ̀yìn àwa náà. Gbogbo ẹ̀yin ọmọ olókùn mo súre fún yín lẹ́yìn ayẹyẹ ẹ ò ní sọkún ẹ ò ní dààmú. Mo gbàdúrà fún yín gbogbo etí ọkọ yín fẹ́ ní ìpele ọlọ́run kó ṣe fún yín. Nígbà tí a máa pàdé lọ́la àti èmi àti yín ká lẹ́nu ọpẹ́ ká lẹ́nu ìyìn gbogbo ibi tó kù sí ọlọ́run kó ṣe àtúnṣe àwọn èèyàn ó sì máa gbé yín gbà. Ògo ni fún ọlọ́run lórí ọ̀run ògo ni fún ọlọ́run lórí ọ̀run ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. Orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àdúrà Olúwa. Ọ̀sìn kẹjọ. Ẹ̀bùn òkúkọ nínú rẹ̀ kí ìjọba rẹ̀ dé. Ìrètí ẹ̀ka ṣe ní ayé ni wọ́n ti ṣe ní ọ̀run. Òun àgbèrè ọjọ́ lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Bí a ti fẹ́ jọ kẹ́ṣẹ̀ wa. Ọlọ́run àti ní ìdánwò. Ọ̀gá ọlọ́run kò ní sí. Torí ìjọba ní tìrẹ. Agbára ní tìrẹ. Ògo ní tìrẹ. Láíláí àmín. Jẹ́ kí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ní abẹ́ ìṣọ́ Olódùmarè
kí ọlọ́run kó pa ọkàn yín mọ́ gbogbo ètò tó kù ọ̀run kó dá sí i ojú kò ní dá wa dúró ohun ẹkún kò ní pọ̀ sí ayé bí ẹ ti ṣe ẹ̀kẹ́yìn ìgbẹ̀yìn fún màmá yín ọmọ rẹ ló máa gbẹ̀yìn ẹ̀yìn náà ọfà àtúnidá kò ní wọnú ayé yín o bẹ́ẹ̀ ló máa rí o àṣẹ ọ̀run tuntun kò ní yí padà orí ọ̀pọ̀ lọ́run kó máa bá wa lọ àdélébáre o àrìnàkúrè àgbòyà ibi àrùn ọlọ́run lóhùn ibùsùn wa lónìí kò ní ní ibojì mọ́ wa lọ́wọ́ àṣẹ ọ̀run tuntun Jésù Olúwa wa. Hosanna, 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 Hosanna. Iye, 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 iye. Ogo. The Lord is good. Abánimúlẹ̀ lẹ́yìn ọlọ́run ni lẹ́yìn ọlọ́run tó bá dọ̀la a máa gbé yín tàbáyé a máa gbé yín débẹ̀ ó máa loud gan akẹ́yìn on stage. Òṣùpá alẹ́ o. Òṣùpá alẹ́ o. Ọ̀run dàbí ọjà. Ó ṣe ìbáṣe bí ọjà ń bá lọ́hùn bá lọ lówùrọ̀ máa dé lálẹ́. Òṣùpá alẹ́ o. Ẹ dákun àwọn onílù idẹ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o. Mi tí mo fi wí. Ẹ rí torí màmá mi sá mo ṣe wá níbí. Victoria kò sí mọ́ nípa tara ṣùgbọ́n bẹ́ẹ̀ nípa tẹ̀mí. Ẹ ò rí gbogbo wa sálà dágbádá ikú. Ó di gbére. Ó di gbére ó darí lọ́gọ́ ìpàdé dojú àlá o. Ó di gbére. Ó di gbére. Ó di gbére ó darí lọ́gọ́ ìpàdé dojú àlá o. Ó di gbére. Màmá wa Victoria lọ kò sí mọ́ o. Ó di gbére. Ó di gbére ó darí lọ́gọ́ ìpàdé dojú àlá o. Ó di gbére. Ikú pa àbí ti kú. Ikú pa bìrì àbírí rọrùn alákejì. Ikú ti mú màmá wa Victoria lọ nílé ayé mi. Màmá mi mo pẹ́ ẹ má jókòó lọ. Tí bá wá pẹ́ ẹ má jókòó lọ. Mo ò mọ ohun tó jẹ lóde ọ̀run, ohun tó bá jẹ lóde ọ̀run ni ẹ máa bá wọn jẹ. A ó di gbére. Ó di gbére ó darí lọ́gọ́ ìpàdé dojú àlá o. Ó di gbére. Abiyamọ rere bí o ṣọ̀run rẹ̀ o. Ó di gbére. Ó di gbére ó darí lọ́gọ́ ìpàdé dojú àlá o. Ó di gbére. Victoria o. Aya Àjàlá mo ń gbọ́ lẹ́nu mi bí mo ti wí. Gbogbo ọmọ Victoria sì mo ń gbọ́ lẹ́nu mi. Ẹ̀rù oníbàyín ẹ̀yin màmá ti dàgbò.
dùn lẹ́nu mi bí mo dùn wí ẹ mọ̀ bọ́ ní gbàgede. gbogbo ẹbí olóòkú ó yẹ mọ̀ gbọ́ dídùn lẹ́nu mi. a ní ilé lọ tààrà ilé lọ tààrà. ẹ̀yà gbéra òbí lé o. bó ti sẹ́rẹ̀ o. Dídùn lẹ́nu mi ẹ má bọ̀ nígbà gbèdé ijó ti yá. Ó yẹ jáde lé o. Ìlọ́wádìí láwọn bàbá tó gbé bí lọ́mọ. Victoria náà kò ń lẹ́nu mi bí mo jù. Ó wádìí láwọn bàbá rẹ̀. Ọ̀yàn nílé o. Ìyẹ̀wò ọ̀yàn. Sani làwọn bàbá rẹ̀ gangan a ní ìyẹ̀rù ọ̀yàn o. ẹ̀yin ọmọ olókùúta ṣẹ̀fẹ̀ jẹ́ kí n fi màmá yín ní ọjà rẹ̀ ẹ̀ sì máa bọ̀ nígbà gèdè ilé tí tó lọ. Bá màmá bẹ̀tẹ̀ rájò oríjó ọpẹ́ làwájò. Màmá wa òkú pọ̀pọ̀ ọ̀rẹ́ kó ọpẹ́ lóore fún ọ̀rẹ́ bàbá. A ní ìyẹ̀rù ọ̀yàn ìyẹ̀rù ọ̀yàn àbí sọ̀rọ̀ tó yẹ. Ìyẹ̀rù ọ̀yàn o. Ìyẹ̀rù ọ̀yàn àbísọ̀rọ̀ lóye. Ìyẹ̀rù ọ̀yàn. Ìyẹ̀rù ọ̀yàn o. Ìyẹ̀rù ọ̀yàn o. Ìyẹ̀rù ọ̀yàn tí mo bí mo jàre nínú ilé ọba mo jàre ọ̀rọ̀ mọ́ mo lóye. Èrò jẹ́ ọtí mo ta tán. Tọ́ba bẹ́ẹ̀ wá pé sísọ ló sọ ẹ̀rí lókè. Ògbógi sísun lọ́kọ̀ọ̀kan kó ní ọ̀rọ̀ máa fi sọ̀rọ̀ jóyè. Ògbógbó lẹ́yìn tó rú bàbá yín àárín ni bàbá yín ta sọ àdúgbà nílẹ̀ ọ̀ka. Ará yín ta mẹ́fà mo rẹ̀ ta. Alọ́lọ́ta ní ará èjì. Tọ̀gìtẹ̀rí yẹ̀rú ta méjì mo wá ọ̀ka. Ọkọ tí mo rà lódowó dọ̀mọ́lé mi lórí nílé bàbá tó kó bẹ́yìn lọ́mọ. Ará àròdò abirú pẹ̀lẹ́ abilẹ̀yìn ọmọ pèpè pọ̀ bó o tún mi síbílẹ̀ tí ọmọ orílẹ̀. ọmọ òjòkó ni wọ́n nídìílé ọba ẹ̀rí pèpè pọ̀ bó o tún mi síbílẹ̀ tí ọmọ orílẹ̀ àpòpọ̀ pẹ́pẹ́pẹ́ lásán wọ́n tọ́ ẹlẹ́gọ̀dọ̀ lásán wọ́n jẹ̀sà èyí ó bá yẹ mí lọ́jà ẹ̀mí ara mi wá
lọ kì lóhùn tó ṣẹ̀ṣẹ̀ kúrò ọlọ́yẹ níwájú ọba ẹ̀rí wọn lu kọ́sọ́ orí ìlú lọ́jọ́ sí wọn lákèrè wọn ò tẹ́ ẹ pàṣẹ ẹ̀dá pàtọ́lù yẹ́yẹ pa mo bá bọ́ sí tó mo jíjọ yẹ́yẹ pa níwájú ọba wọn kì í jíjọ ọlọ́yẹ kó dùn mí wọn kì í jíjọ ọlọ́yẹ kó dà wọn bàbá tó gbé bẹ́yìn ìgbọ́kọ̀ ara àròkò abirú pẹ̀lẹ́ abilọyọ ọmọ gbogbo nínú ìyàwó bàbá tó gbé fún ọlọ́mọ àní ìyẹrù ọyọ ìyẹrù ọyọ àtẹrẹ dédé ìyẹrù ọyọ ìyẹrù ọyọ ìyẹrù ọyọ kò sáàgàn ní ìlú òbí rárá ọmọ yọyọ ilé aládì ilé òbí nínú òní ẹ̀sìn òbí ogbó gbọdọ̀ dé o ogún torí ìkóhùn ogún jà fúsá ogún torí òsè ó jàlú rẹ̀sì ogún jàlú rẹ̀sì olùkó pàṣẹ lọ nínú làwọn bàbá tó gbé bẹ́yìn lọ́wọ́. ìrẹsì òkú. nínú àwọn bàbá ìrẹsì òkú. ọkùnrin ayé ni bàbá yìí ṣe ọmọ bíbí òkú wọn ò lè ṣe èdè wọn má bàa ní ìhòòhò nínú ìyàwó bàbá ẹ̀ yẹn ìrẹsì náà kò ń lọ ọmọ bíbí òkú wọn ò lè ṣe èdè wọn má bàa ní ìhòòhò nínú ìyàwó bàbá ẹ̀ yẹn ìrẹsì òkú ọmọ àkọ́bí yìí ó. òdìlé ìwé ààyè ọlá òdìlé ìwé. ta ló lè mọ ìgbà tàbí àkókò ajá ikú rẹ̀ dé. gbogbo ìdílé mọ́ o ǹjẹ́ tó bá pẹ̀ta ní kèrè àdúrí sí ilé sí àríkèwì lèmi ń jẹ́ o àríkèwì lèmi ń jẹ́ ọjà rẹ̀ èjìlá kèwì tí wọ́n wí èjìlá lórí lóhùn tí wọ́n sọ adúmọ̀dọ́ rẹ̀ lórí ìyọ̀ múlẹ̀ ló wá lálẹ́ yìí ẹ̀yìn ló bá mi lójú mo sì gbọ́dọ̀ má ṣe ìrè rárá. ẹ ṣe bá pàtó fọ́ọ̀dì ké dáadáa. ohun tó lè yà ní àdẹ́sùn. Òòṣà olùwà. Sátidé kìlọ̀ gbogbo fún ọ.
pélé yìí àní bí mo ṣe ń orin tèmi omi lóye o mo sọ nímọ̀ ọkọ̀ tó dàbí ọlọ́mọ àti Mr. Mẹ́lẹ́. Sókè, sókè. Bí mo ṣe èmi lóye o, kò sẹ́ni mọ̀ ọmọ kan tó dà bí ọlọ́mọ àti Mr. Mẹ́lẹ́. Nítorí alẹ́ yìí, a ti sọ̀tà alẹ́ yìí, pẹ́lẹ́ yìí ká máa yin bàbá tó máa wí pé a ò rí rí. A ò kọ́ rí. Irú yìí ò sí o. Àkàwé ìṣẹ̀wọ̀. Ẹ̀ka píò 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 píò. Ìka yíyó. Òkè 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 láúlá òkè láúlá. Torí ògo torí mo lò wọ́n nígbà ayé jẹ́ńgbọ́ tó fi ẹgbẹ́ ń gbọ́ dọ́là nígbà tí màmá wà àwa máa lọ sí sójà sọ lọ́wọ́ òru àwọn máa bọ́ síwájú ìta fún wa àjọṣe wọlé màmá bí ìpè níbi tí bá pàrọ̀ fún léwọ́ síta lọ́jọ́ mi màmá bí àlọ́ ṣiṣẹ́ bí mi màmá nígbà ayé wọn wọ́n tọ́ wà mọ́ra mo fi sọ pé sílé. Ọ̀pọ̀ wà ní ojúlé níwájú ìwà. Sọ́lá, sọ́lú sọ̀rọ̀lá, kápẹ́ rẹ̀. Bóyá gbọ́lá àgbọ́lé yìí, bóyá gbọ́lé yìí. Ìrìnàjò ẹgbà lọ, ìrìnàjò ẹgbà London. Tó bá ìrìnàjò ẹgbà London. Ìrìnàjò ẹgbà Amẹ́ríkà. Ìrìnàjò ẹgbà. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Kọ̀sìn dọ́là. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Àwọn òkúrò. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Bàbá òkúrò. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Lámú òkúrò. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Bàbá òkúrò. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Ọmọ òkúrò. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Gẹ́gẹ́ ìgbẹ́kì. Gẹ́gẹ́ ẹ̀ṣà mi bí mo ṣe ṣe òṣòkò tó ní ìwádìí. Jàyé bàrà bẹ́ẹ̀ ni méjì, ọlọ́pàá yé ló bàrà lò. Òwúrẹ́ ṣèbí èkì sọ̀rọ̀ lò. Òwúrẹ́ bàbá mi gbé lẹ́yìn sóyá. Bàbá wa, bàbá wa. Àwọn tẹ̀mí èkì sọ̀rọ̀ lò sọ pé. Èyí ti bá ń gbọ́ bó lọ ló yá. Bọ́lá, àwọn tó bá ń gbọ́ bó ló yá ọ̀nà. Èyí ti bá ń gbọ́ bó lọ ló sáré bàbá bọ́ mi. Àwọn tó bá ń gbọ́ bó ló yá bàbá àlíà. Èyí ti bá ń gbọ́ bó lọ ló bàbá àlíà. Adéṣẹ́lẹ̀ tí ó lè ra dé ìjọba ìlú ìdílé láti jòkó. Sunday òṣèré báwọn lè wájá. Báyìí náà ní báyìí náà ní báyìí náà rà jòkó. Ókè ẹja ló lọ. Sunday òṣèré ìdílé Sunday. Àwọn tí ìṣòro wọ́n sọ pé àti mélòdì sọ̀bọ̀ tí ló jẹ́. Ìdílé mi lélẹ̀ ọgbẹ́ ìbàdó ọ̀dọ́ mi. Ó wá ní ìfòrí ìdílé gbélé.
Sídé ọjọ́ yẹn máa lò ó fún dàpá. Láàbọ̀ nígbà tí wọ́n fi èso ìrẹ́jẹ. Ògo falẹ̀ lọ ń gbé mi tá wa yìí. Àti ojú rẹ̀ abẹ́mi sì di ìjẹ́gun. Ọmọ yà wá ká àmì ọdún. Wàá ti máa ń gbọ́ páwá lónìí mi sì jẹ́ òun. Jọ́sí Bẹ́lá, wàá ti máa gbọ́ pé ju nọ́mbà lórí wa. Ìwọ ló ń pè mí. Ẹ̀ṣẹ̀ sórí ẹ̀mẹ́ níbẹ̀ gidi sẹ́yìn aláṣẹ kiri táyà ó ṣeun látàyà lálùmọ́lẹ̀ látijọ́ lẹ́gbọ́ gidi jọ́sìn dọ́là ní. Babaláyé sì ti síngà o jọ́sìn dọ́là ní. Tí n bá ti gé bí agbẹ́yìn sí ti yẹ kí bọ́bá. Sọ́sì náà àkọlẹ̀ àkọ́mọ́ lórí ìjọsìn bọ́lá. Ṣàkọlé láyé tí bá rí ẹ lóde. Ọtí tó làwọn Èkìtì ó ṣà. Ọ̀ṣun tó làwọn Èkìtì ó ṣọ́ọ̀ṣì. Ẹ̀ṣẹ̀ ṣe. Orí ẹ̀ bẹ́ẹ̀ ní ìgbà gidigidi. Ọ̀ṣun tó náwó Èkìtì pàpà yẹ. Ọ̀ṣun tó náwó Èkìtì tó náwó Èkìtì gidi. Sọ́ni orí ẹ̀ bẹ́ẹ̀ ní ìgbà gidi. Wọ́n sì rí ìjọba ọ̀hún. Títí ni yóò máa ṣàkọlé láyé tí bá rí. Ẹ̀jọ̀ ẹ má darí mi o. Ọ̀ṣun ló na wọ Èkìtì lọ́jọ́. Ìpàdé ló na wọ Ọ̀ṣun. Síkìsì náà ó ṣe ọjọ́ ọjà. Jọ́sìn lọ́la. Olówó láwọn kò ní sọ. Èèyàn ló sanwó, èèyàn ló sanwó yó, èèyàn ló sanwó yó. Èèyàn ló sanwó yó.